àṣọdúnmọdún àròkò bàbá ṣèyí tán àtúnṣe míì sí ọdọọdún là ń rógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ ọdọọdún lẹwà ń wà á máa wà lówó lọ́mọ lálàáfíà ara á máa wà láìkú á máa wà láìrùn àtúntì dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòròdù àtúntì dé Lutas Film Record International agbọ́nsà ní gbogbo àgbáyé káàfàtà èyí tá a tún mú alátẹ̀ yìí ìlú Ìbèṣe ibẹ̀ la lọ ìyẹn lẹ́yìn ọ̀sà ìlú Ìbèṣe lábẹ́ kábíyèsí ọba wa ọba Gáúsù Àlàní Rasak Òfòrí tìlú Ìbèṣe ẹkú ọdún ẹkú ìyèdún o Ìbèṣe ṣúrú ọ̀ṣẹ́lẹ̀ ògbé alágbára ní bá wọn gbé bẹ kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Eégún tẹ́ fẹ́ wò yìí òun ni eégún Owóyẹlé ọdún eégún àkọ́kọ́ tí a fẹ́ ṣe nílùú Ìbèṣe rèé àmọ́ eégún tí eré kọ̀ lọ́tẹ̀ yìí ni eégún Owóyẹlé Ògúnyẹ̀dé òṣì oyọ́mọ èèyàn eégún ọlọ́jẹ̀dé nílùú Ìbèṣe. Owóyẹlé Ògúnyẹ̀dé òṣì oyọ́mọ èèyàn ìran òtòṣì bá ṣubú lọ́jà àwọn abẹ̀rin níbo lówó bá ṣubú àrò ẹ̀kún ata nínú àwọn eégún akéwì tó lọ tí ó ń ṣe ọdún lọ́wọ́lọ́wọ́ òun lè rí tí ó kọ́kọ́ ń jó yìí tí oníbàtà tí wọ́n ń lu bàtà fún un. ọ̀pá akú ti agbégijó òun lẹ́ ń wò ní ọwọ́ eégún yìí tó dúró lẹ́yìn oníbàtà tó ń lùlù fún eégún tó ń jó lọ́wọ́lọ́wọ́. Owóyẹlé fún rẹ̀ ó ti wá gba eré báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní jó lọ́wọ́. ìgbà yìí lẹ́gún ti gbàlẹ̀ dé. Owóyẹlé lẹ́rí tó ti da yàálẹ̀ tó ti rapa bólẹ̀ yìí aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Olísà tìlú Ìláṣẹ ẹkú ọdún ẹkú ìyèdún ọlọ́jẹ̀dé kò ní bàjẹ́. Owóyẹlé lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí. ààfin ọba Òfòrí Oníbèṣe ibẹ̀ ni Owóyẹlé ló dé báyìí. ààfin kábíyèsí ọba wa ọba Gáúsù Àlàní Rasak Òfòrí Oníbèṣe ààfin wọn lẹ́rí tí Owóyẹlé tó ti dé yìí. nínú àwọn eégún akéwì lẹ́rí tí wọ́n ti ń fi ẹsẹ̀ ra ijó yìí kábíyèsí aláyélúwà ọba Fàtáyà Akínwùmí Gbádéwọlé Ẹkínù kínní Oníláṣẹ tìlú Ìláṣẹ àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ti dé yìí. kábíyèsí aláyélúwà ọmọ Ògún Ìláṣẹ ẹkú àbọ̀ síbi ọdún eégún tìlú Ìbèṣe. gbogbo ọba tó wà lẹ́yìn ọ̀sà wọn ń bára wọn ṣe ni ẹjọ́ máa ṣe pẹ́pẹ́pẹ́ ni kò ní bàjẹ́. ìbáyà àgbọn ìbọn lọ́kàn dàrú ìbáyà àgbọn ìbọn lọ́kàn dàrú ìbàbá lọ́jọ́ bàbá máa rí wò. àṣẹ ìjà máa lù ọmọ máa rí wò. àṣẹ ìjà máa lù ọmọ máa rí wò. ìbáyà àgbọn ìbọn lọ́kàn dàrú ìbáyà àgbọn ìbọn lọ́kàn dàrú ìbàbá lọ́jọ́ bàbá máa rí wò. àṣẹ ìjà máa lù ọmọ pépé máa wọ̀ tí wọ́n lérí wọ. ẹrù. ọmọ Owóyẹlé lẹ́rí tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀rí bó ṣe ń yí ẹ̀rí bó ṣe ń yí. ó wọ ẹlòmí ìlú bàjẹ́ ìṣòwò ó wọ ẹlòmí ìlú ìgbà tó òbí wọn lẹ́jẹ̀ wọn ò ní mọ̀.
ọ̀tá òfin wọn láti àwọn òlé gbé. Báyé yeye, ó wọ́n lẹ́nu mí o. Báyé yeye, ó wọ́n lẹ́nu mí o. Ìgbà náà òbí wọn káàrí lóde bẹ́ẹ̀ ni alára ìbẹ̀rù bẹ́ẹ̀ ni lóde mi bẹ́ẹ̀ ni ònílé gbọ́dọ̀gbọ́dọ̀ sálálẹ́ọ̀dọ̀ ònílé pàpọ̀ ní sálálẹ́ọ̀dọ̀ ààrùn. Orin lẹ́ ń gbọ́ láti ẹnu àwọn adánilárayá tí wọ́n ń kọ orin lóríṣiríṣi tí wọ́n ń kọ fún Owóyẹlé kékeré tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Àwa lójú èkó, àwa lójú èkó, àwa lójú èkó, sọ̀rọ̀ dára àwòkù àwa lójú èkó. Ṣèbá wà lórí Nàìjíríà náà bájá gbogbo lè kòkó, bájá gbogbo lè kòkó, ṣèbá wà lórí ilẹ̀ ọ̀run. Àwa lórí ilẹ̀ yìí dọ́lá ooo, àwa lórí ilẹ̀ yìí dọ́lá ooo, bájá gbogbo lè kòkó. Nílé iṣẹ́ wa Lutasima Record International kò síbi tí ọwọ́ ìjà irin wa tí ò dé, àtúntì lọ sẹ́yìn ọ̀sà à ń ṣe káàkiri gbogbo ìlú ni, kò síbi tá a dé. Àṣà wa àtòhun àjogúnbá wa la jẹ́ kó parẹ́, la fi ń mú wa lóòrèkóòrè, la fi ń sọ àti wà lórí YouTube Lutas TV. Ẹ máa lọ bẹ̀ kẹ́ ẹ máa lọ gbogbo fọ́nrán ìṣẹ̀ǹbáyé, gbogbo òṣèṣe tá a mú wá ó ti wà lórí ibẹ̀. Kódà ọdún eégún ti lùbà ìbọdọ̀ oko tọdún eégún lùbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ ó ti wà ń bẹ̀. Ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ wò ó, kẹ́ ẹ ṣíà ẹ̀, kẹ́ ẹ láìkí ẹ̀, kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè máa fẹ́ràn ẹ̀, kẹ́ ẹ lè máa wò ó. Bàbá ń sọ̀rọ̀ nípa ọdún eégún ti ìlú Ìbèṣè yìí, akíkábíyèsí Oníbèṣè Ọba Gáúsù Àlàní Rasak Òfòrí Oníbèṣè akíyìn ẹkú ọdún ẹkú ìyèdún. Bẹ́ẹ̀ la kí kábíyèsí ọba Fàtáyà Akínwùmí Gbádéwọlé Ẹkínù Kínní Oníláṣẹ tìlú Láṣẹ akíyìn ẹkú àdúrótì. Ọba Taofik Akẹ́jù Onímọ̀rẹ́ tòun Àpápá akíyìn ohun ẹkú ọdún ẹkú ìyèdún. Ọba Áfísù Oríyọmí Ṣítù Oníbàṣà ti ìlú Ìbàṣà. Bẹ́ẹ̀ la kí gbogbo Ọlọ́jẹ̀dé family tí wọ́n ń ṣọdún eégún lọ́wọ́lọ́wọ́ ẹkú ọdún. Áfísù Ọlọ́jẹ̀dé Aláàgbà ti ìlú Ìbèṣè Àgbà Bàbá Maríwo Òmílẹ̀ Abatòṣà ọ̀fọ̀ oníṣèjímèrè káfọlágbà àkówó tó bá ṣe lórí ẹjọ́ ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan kò lè bàjẹ́. Olóyè Ọlọ́jẹ̀dé Rahimi Akọgun tìlú Ìbàṣà Ìjẹ̀gùn akíyìn. Olóyè Kudus Ọlámídé Olísà ti ìlú Ìláṣẹ kò ní bàjẹ́. Ọmọ akẹ́nigbókẹ́rù ó bèrò ọ̀nà, ọmọ aṣàlẹ̀yẹyẹ bí ẹni tí olóbìnrin rí, ọmọ olóró ọmọ ọ̀nẹ̀wọ̀n ọmọ àbọ̀pá kúrèṣeréṣe. Owóyẹlé ńlá òun lè rí tó ti jáde yìí, eré ti fẹ́ kàn án nìyẹn. Owóyẹlé lẹ́rí tó ń forí balẹ̀ fún kábíyèsí Òfòrí Oníbèṣè yìí, kábíyèsí aláyélúwà ẹkú àfìdíbalẹ̀ ń bẹ ẹkú ọdún ẹkú ìyèdún o. Bàbá wa Fàtáyà Akínwùmí ọmọ ẹlẹ́gbàá mẹ́ta nìgà ẹkú àfìdíbalẹ̀ ń bẹ. Bàbá àdúpẹ́ lọ́wọ́ yín, gbogbo nǹkan ọ̀ṣẹ̀ṣe lè máa ń dá sí. Kódà fẹ́ kí àṣà wa kó parun, torí tẹ bá ń gbètò ọmọ ọlọ́fin rédíò Lagos, bàbá wa wà nú àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ wa tí wọ́n ń fún wa lẹ́bùn lórí ètò ọ̀hún. Apá ò ní kú yín, adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. Àtúnwá rí i pé nílùú Ìbèṣè ọmọ kábíyèsí gan wà nínú àwọn tí wọ́n jẹ́ jàǹkànjàǹkàn nínú tọrọ ọdún eégún bẹ̀. Bákan náà ni olóyè Olísà ti ìlú Ìláṣẹ ó wà ń bẹ̀, kò ní bàjẹ́ o. Tàbá kí bàbá wa olóyè aláyélúwà Ọba Fàtáyà Akínwùmí alèkì wọn ní òbí tápà ọmọ afàmùsèlù tápà mo lùgúdú mo jókété wọgbó ọya lọ èrò tè ń gba àwọn òwẹ̀rìn. Òbí tápà ọmọ afàmùsèlù tápà tí mo mọ̀ ó pé gbèje, tápà tí mo mọ̀ ó pé gbẹ̀fà,
tápà tí ń ta yéré wọn kì í ṣègùnnu, tápà tí ń ta kúlíkúlí wọn kì í ṣègùnnu. Ijó kí ni tápà ń jó? Bẹ̀m̀bẹ́ ni tápà ń lù nílé Olúbísí. Olúbísí ọmọ ẹranko yá yóò bí tápà bá kú wọn ní ẹ bá wọn wó òtútù òwú, ẹ bá wọn wá fárá oyin. Òtútù òwú ti dọ́jà ó dọ̀pọ̀, afárá oyin ti dọ́jà ó dọ̀ wọ́n gógó. Ta ni ò bá ń wá òtútù òwú? Tẹ́ ẹ bá ń wá òtútù òwú, tẹ́ ẹ bá ń wá fárá oyin. Ta ni ò bá mi gbẹ́lẹ̀ lógìdó lálélú ọya? Tẹ́ bá mi gbẹ́lẹ̀ lógìdó lálélú ọya. Ta ni ò bá mi sìnkú tápà lógìdó lálélú ọya? Tẹ́ bá rá ni bá mi sìnkú tápà lógìdó lálélú ọya. Ta ni ò bá ní dé padò fúnjọ́ méje? Ọwọ́ la fi ń tu ọmọ ọba kó tó ré kọjá lójú omi. Ìrù la fi ń tu àwòrìmẹ̀gùn bàbá ọ̀pọ̀dà. Àtùwánú ilé là ń tọ olú ògodó ọmọ ẹwà lè ń pe lálélú ọya òtẹ̀tẹ̀ ńlẹ́ ọmọ afàásùrọ̀ gbáṣọ mú gírígírí. Mo kí baba ń bẹ̀, mo kí yín dáadáa. Ẹ kú àdúró tì, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Owóyẹlé lẹ́rí mo ṣe ń kí baba bẹ́ẹ̀ lòun náà ń fi ẹsẹ̀ jó bàtà, ló ń fi ẹsẹ̀ ra ijó lóríṣiríṣi níjó ń lọ ní rẹbutu ní rẹbutu. Odó lẹ́rí tí Owóyẹlé tó ti ṣe ojú ẹ̀ délẹ̀ yìí, eégún fẹ́ gun odó nìyẹn. Ẹjá lọ gbọ́ fún gbáfúgbè látẹnu ẹ̀ kémi náà fi dá tọ́mì. Mò ń bọ̀. Ìbà mo ṣe bá àdókò májú bàbá ọmọ ní mú ṣe bọ́mọ olóko. Wọ́n wá ní bàbá ìbà lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ jẹ́ ọlọ́jọ́ jẹ́ nílá. Ọlọ́jẹ́ dé gbogbo olúwèyí. Ẹ̀ṣọ́ ọdún ní ẹ̀ṣẹ̀ tẹ̀mí ìtòwótọ́mọ. Àìkútà irun tí ń parí wà lọ́tọ̀ọ̀tọ̀. Òbò ní orí méje. Ọba gáàlù tèmi mo wá ní bá mo rí bá lọ́dọ̀ rẹ̀ o. Ǹdẹ́ ọmọ ọlọ́bì Àjàyè, ọmọ kúkú bí ẹ̀sán, ọmọ gbọ̀gbọ̀ lókè. Mo wá ní bá mo rí bá lọ́dọ̀ rẹ̀. Kábíyèsí onílàṣẹ. Ọmọ nígbà ọmọ nígbà ariwo. Ǹlẹ́ ọmọ bọ́rọ̀ mi ò pagi, bọ́rọ̀ mi ò pọ̀pẹ̀. Ìbáṣe kí gbàgúdà lọ́rọ̀ mi lè pàdé ó máa bá lọ. Mo wá ní bá mo rí bá lọ́dọ̀ rẹ̀. Ó lẹ̀ mo ṣe bà. Ìbà yóò ṣe ooo. Ìbà fúnni bá wọ́n ti ọ̀rọ̀. Àdàpapọ̀ Owóyẹlé o. Ẹgbẹ́ rẹ̀ ṣe sùúrù. Farabalẹ̀ fẹ́rẹ̀ mi bíríkì náà farabalẹ̀ fóònù. Owóyẹlé o. Eégún tani àti tani. Eégún ọlọ́jàdé lè máa kíyèsí gbólóhùn mi dáadáa. Eégún alágbà bàbá màrúwò omi lálẹ́ bàbá owó òrìṣà. Eégún ọlọ́ta kò fóònù ọmọ lọ́ta ló. Ó bá ìṣètò Owóyẹlé lè pàmì ọ̀rọ̀ mi náà. Ó jẹ́ ọpọlọ o. Àwọn ọlọ́wọ́ ọmọ ìjọsí ó tàbájà kó sì lè lẹ́ẹ̀kẹ́ bọ̀rọ̀. Àwọn oníṣì rẹ̀ náà yà òbí. Ìbá kọ̀ọ̀kan bá òbí ó bàjẹ́. Ẹbí nílé ìfẹ́ ni. Àfọ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ọwọ́ mi ọ̀tún. Bí òyí ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ní. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀. Ọwọ́ mi òsì. Bí òyí ẹ̀ lọ́wọ́ ẹ̀ tèmi. Òkè ilé. Ẹ má fọwọ́ ọjà ìmú mi. Àyíbáwọ̀ ọjà ìmárajẹmọ. Àjẹ́ ilé. Ẹ má fọwọ́ ọjà ìmú mi. Àyíbáwọ̀ ọjà ìmárajẹmọ. Òwèrè lọ́ba àrásá kodò lọ́nà. Ọ̀wẹ̀rẹ̀. Oṣù ilé. Alẹ́ ìbàdé èmi. Ọ̀wẹ̀kù. Àjẹ́ ilé. Ẹwẹ́ ní àjẹ́ èmi. Ògbólógbó àdó. Ó ń gbé ní igbó. Tí fọ kíyan òdìdè. Ó gbé ní gbàrẹ̀ fún òun wòrò. Lórí bá fi láyẹ̀ wò. Tó sọ fún òun ògbọ̀nà babaláwo. Babaláwo gbọdọ̀ yájú sójú. Lójú tó bá na babaláwo. Kí ni owó ìkókò ó ṣe? Ọ̀pẹ̀rẹ̀. Owó ìkókò ó ya. Ìjọba tó ṣe àmì kóró. Olú àkóbí ẹni wa. Olówó kọ sáré bò. Ẹ̀jẹ̀ kọ́ ọmọ ọdẹ kó wa o. Owóyẹlé ẹ̀jẹ̀ kọ́ ọmọ ọdẹ kó wa. Ẹ̀jẹ̀ kọ́ ọmọ ọdẹ kó wa o. Ẹ̀jẹ̀ kọ́ ọmọ ọdẹ kó wa tó tó tó. Ọmọ tó tó ojú àwọn ọ̀rẹ́ ìlú máa ń ọ̀dọ́ pa mọ́. Ilé ibà kan ẹgbà kan olùkọ́ gbà ẹ̀tẹ́ ẹbí mi ẹgbẹ́ ìfà kíni ẹgbẹ́ tá ìpátá ní ìṣàwórí ẹni òkú
olówó ọkọ̀ sáré mọ́ làbí bàjá ní ìṣàwọ̀ olùkúlẹ̀ àkìlọ́lá o ní ìṣàwọ̀ olódò ìlọ́lá àwọ̀lú bàrà ní ìṣàwọ̀ olódò ìlú bàrà ọ̀pá ṣẹ́gi ṣẹ́gi ní ìṣàwọ̀ olódò ìlú ṣẹ́gi àtòlẹ́ ní sọ lóhùn oró ẹ̀yà tó fẹ́ kó wọn ọ̀pẹ́ tún ṣe ẹ̀dá bá nù ara kẹrẹrẹ àwọ̀kọ́ ní àwọn ọmọ lọ́dọ̀ rẹ̀ òṣèré bá sọ pé wọn fẹ́ràn rẹ̀ kẹrẹrẹ àwọ̀kọ́ ní àwọn ọmọ lọ́dọ̀ rẹ̀ àfòmọ́ lápá àfòmọ́ nígbò tó fi ìjọba lórí igi ó dájí gbọ́lá alé ajígbọ́lá oko sọ́yá ní gbọ́lá aṣọ aláàrí ní gbọ́lá ẹ̀wù títí ìjọpẹ̀ nígbèjọ́ ìṣàánú ọ̀pọ̀mọ́ ọmọ àbáyé wọ́n gbèjọ́ ìṣàánú rẹ̀ èpo àtànà lẹ́yìn gbó ẹ̀yà àtànà lẹ́yìn gbó orí bá bá pẹ̀ tírí tẹ́lẹ̀ mú ẹni òye níwọ̀n ẹ̀ta ọmọ ẹni òye ló sí mi ó dà sá kóró kàlà kóró kò gbọ́rí lóko dúnramúnramù orúkọ táwọn ìyá mi àjẹ́ńjẹ́ ó pẹ́ kó tó dé kòkò tèlù láwọn òwúrọ̀ orí bá fún ọ̀pẹ̀ tírí tẹ́lẹ̀ mú ẹni òye níwọ̀n ẹ̀ta owó ẹ̀yẹ yóò owó ẹ̀yẹ òye òkúmá owó ẹ̀yẹ òye òsínmi mo wá ìṣẹ̀lúgbóṣó ẹ̀yìn ọmọdé ìlẹ́dẹ́ olówó ẹ̀rẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀rẹ̀bẹ̀ lọ́wọ́ owó lè làwọn lò ẹ̀rẹ̀bẹ̀ yàwó sí lò láàrú ẹ̀rẹ̀bẹ̀ wọ́n lè pa rárá wọ́n lè pa gún ilé rárá jọjọ́ ló ní wọ́n pa jẹ́rò tó pa gún ilé ajẹ́rò bẹ́ẹ̀ wọ́n lè pa jẹ́rò bẹ́ẹ̀ wọ́n lè pa gún ilé ajẹ́rò àgbàmọ̀ rúkẹ́ bàbá fá ló ní wọ́n pa fá kí wọ́n pa gún ilé fá bẹ́ẹ̀ ni wọ́n lè pa fá bẹ́ẹ̀ ni wọ́n lè pa gún ilé fá Ifá ló di rere ó ló di kéṣe òkú èsì ìgbólógbó di ìjà gbogbo ọ̀rọ̀ tó ní ó bèrè ìbẹ́fọ̀ wẹ̀ nírí lórí ọba ìbàjẹ́nu kótó lórí àwọn ẹ̀yìn lọ. Bíbọ̀ bá ṣe ẹ̀fẹ̀jọ́ sọ̀bà o. Wọ́n lẹ́jọ́ yá ló gbọ́ ọmọ ẹ̀kú níbà. Ọkúmọ̀dé. Bíbọ̀ bá ṣe ẹ̀fẹ̀jọ́ sọ̀bà ewúrẹ́. Owóyẹlé lẹ́rí tó ti sọ̀rọ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn ọmọ eégún akéwì Olísà ọlọ́jẹ̀dé ẹ̀kú ìnáwó àwọn lẹ́rí tí wọ́n ná owó fún Owóyẹlé yìí Olísà tìlú Ìláṣẹ̀. àwọn ọmọ ọlọ́jẹ̀dé lẹ́rí tí wọ́n ná owó. aṣọ yíyí lẹ́rí tó ti bẹ̀rẹ̀ yìí Owóyẹlé ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ ẹ̀rí pé lórí ìdúró lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí níwájú kábíyèsí ibẹ̀ ni Owóyẹlé ló ti dúró ló ń yí aṣọ bíi mẹ́sàn-án bíi mẹ́wàá mo ṣe kábíyèsí fún gbogbo ẹ̀yin orí adé ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ o ká máa bára wa ṣe èèyàn ló máa bẹ́ èèyàn ṣe tiẹ̀. ìlú Ìbèṣè ìlú ńlá ni torí tán bá ń ṣọdún ìsọgbétọ́ ń bẹ̀ orí ọ̀sà látòdì kejì lọ́hùn-ún látòkun Ìbèṣè ni ìsọgbétọ́ ti máa wẹ odò títí tó máa fi wá dé Láṣẹ̀ tó máa fi wá tún débèṣè ó bodò oko nìyẹn ìyẹn lọ́dọọdún tó bá ń ṣọdún ìsọgbétọ́ wọ́n gbádùn ìsọgbétọ́ gan wọ́n tẹ̀ tí ń ṣe látayébáyé nílùú Ìbèṣè ṣúrù ọ̀lẹ́ ògbé alágbára ní ń bá wọn gbé bẹ́ẹ̀.
Owóyẹlé rẹ̀ rí tó bẹ̀rẹ̀ sí ní tó ti ń yíṣọ yìí, ẹ̀rí pé ó ń yí aṣọ ní mẹ́sàn-án mẹ́wàá, mo sọ lẹ́ẹ̀kan. Ǹjẹ́ èèyàn lè rí eléyìí kó sọ pé àkọ́kọ́ ṣe ọdún eégún ti ìlú Ìbèṣè òun leléyìí? Ẹ rí i pé wọ́n perfect ẹ̀ dáadáa, gbogbo ẹ̀ ló dùn ló lárinrin. Gbogbo ọmọ ọlọ́jẹ̀dẹ́ ẹ kú ọdún ẹ kú ìyèdùn, ó ti yẹ yín tẹ́lẹ́gàn ló kù, á dẹ̀ máa yẹ yín síwájú àti síwájú sí ni. Ẹ rí i pé ẹ rí bó ṣe Owóyẹlé bó ṣe ń yí aṣọ. Ọdún eégún àkọ́kọ́ wọn fẹ́ kó dìlú mọ̀ọ́ká ni wọ́n ṣe kàn sí wa nílé iṣẹ́ wa ń bí Lutasma Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. Ó dẹ̀ máa rinlẹ̀ dáadáa, ó máa wà káàkiri àgbáyé ni, torí ẹni gbogbo ẹni tó bá lọ sórí orí YouTube ó máa wò ó lórí Lutas TV wa. Ẹ̀ẹ́dẹ̀ máa share ẹ̀ kí ó gba àwọn èèyàn nílé lóko nírìn àjò káàkiri àgbáyé kán lè máa rí wò dáadáa. Bẹ́ẹ̀ bá ti tẹ eré Owóyẹlé kẹ́ kílìnkẹ̀ á gbé jáde lórí YouTube, ẹ wò ó lódìndí báyìí, ẹ wò ó lódìndí. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn eré eégún tá à ń ṣe káàkiri gbogbo ìlú, yálà nílùú Ọ̀tà ni o, nílùú Ìbà ni o, nílùú Ìjẹ Òdòdó ni o, àti káàkiri àgbáyé gbogbo ẹ̀ lẹ́yìn máa wò. Owóyẹlé lẹ́rí tó sì ń yí aṣọ ní mẹ́sàn-án mẹ́wàá yìí. Owóyẹlé lẹ́rí tó tún fi òkìtì lẹ́rí tó tún fi ń yíṣọ yìí. Àtòrí ọ̀jẹ̀ dákun máa ń nà mí, àbí ọ̀dán mo wà ń ò lọ. Bí Owóyẹlé ṣe ń yíṣọ bẹ́ẹ̀ lórí bóyá ń ṣeré bẹ́ẹ̀ lórí ń lọ lóríṣiríṣi. Àrà kan, torí mo ti ń wo igi ọ̀gẹ̀dẹ̀ tó dúró, àrà kan òun ni Owóyẹlé ló máa tún fi eléyìí dá. Kò ní bàjẹ́, ẹ jẹ́ ká máa wò bọ̀. Igi ọ̀gẹ̀dẹ̀ lẹ́rí tí Owóyẹlé tó ń pọ́n lọ sókè yìí. Olísà bí Olísà ṣe dúró bọ́n ṣe ń wo Owóyẹlé bó ṣe ń pọ́ngi ọ̀gẹ̀dẹ̀. Àlọ́bọ̀ ni àṣeyè lálákàn ń ṣe po. Olísà má mi kàn má ṣojo, kò ní rí ahun kó rẹ gbá, kò ní rẹ òrẹ̀ kó rẹ̀ pẹ́, kò ní rí ológbò kó má lè ṣọdẹ eku. Ẹ̀rí Owóyẹlé lẹ́rí tó ń pọ́n kí ọ̀gẹ̀dẹ̀ lọ yìí, igi ọ̀gẹ̀dẹ̀ lẹ́rí tó ń pọ́n. Igi ọ̀gẹ̀dẹ̀ yìí ṣẹ́ lókè, ṣùgbọ́n Owóyẹlé yìí tún rọ̀ mọ́bẹ̀, kò bọ́lẹ̀, ó wà lórí ẹ̀ ń bẹ̀. Orí igi ọ̀gẹ̀dẹ̀ òun lẹ́rí tí Owóyẹlé tó wà báyìí, ó ti dúró ń téńté, bó tiẹ̀ jẹ́ pé ó ti ṣẹ́ láàárín. Owóyẹlé dúró lórí ẹ̀ téńté. Onílàṣẹ ṣe ń wo eégún ọlọ́jẹ̀dẹ́ bó ṣe ń ṣe.
orí ẹ̀ lẹ́rí tó ti ń yíṣọ yìí o, orí igi ọ̀gẹ̀dẹ̀ lẹ́rí tó ti ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ariwo ta, gbogbo èèyàn ń hógè, wọ́n ń kí Owóyẹlé pé kú eré. Àwọn ìlẹ̀ṣẹ̀ kan má ba rọ̀ mọ́ ń sàlẹ̀, ẹ mọ̀ pé igi ọ̀gẹ̀dẹ̀ ò ní kìmí, orí iyanrìn dẹ̀ ló wà. Ìlú Ìbèṣè orí iyanrìn ní gbogbo lẹ́bẹ̀, ilẹ̀ iyanrìn ni. Ẹ̀rí aṣọ ló ń pààrọ̀ lóríṣiríṣi lórí ẹ̀ lọ́hùn lókè ẹ̀ yìí. Ẹ̀rí pé ogun wọn tún ti fà sẹ́yìn fún. Bẹ́ẹ̀ lórí ń lọ lóríṣiríṣi. Ẹ wo èrò bí wọ́n ṣe tì lọ, bóyá jẹ́ pé ọdún eégún àkọ́kọ́ ni. Ẹ wo èrò bó ṣe tì lọ. Ibi tí wọ́n ti ń ṣeré yìí ẹ̀gbẹ́ ọ̀sà gangan ni odò ọ̀sà bó ṣe fẹ̀ tó gbáragadá yẹn, ibẹ̀ gangan fẹ́ni tó bá mọ ìlú Ìbèṣè dáadáa. Ibẹ̀ lẹ́rí tí Owóyẹlé tó ti ń ó ti di alábala lórí òkè, níbẹ̀ ló ti di alábala. Gbogbo ọmọ ọlọ́jẹ̀dé ẹ kú ewu o, ewu iná kì í pàwòdì àwòdì, ẹ kú ewu. Òfòrí Oníbèṣè ẹ mà kú ewu o, ewu iná kì í pàwòdì àwòdì, ó kú ewu. Oníláṣẹ ẹ kú ewu o, ewu iná kì í pàwòdì àwòdì, ẹ kú ewu. Olísà gbogbo ọmọ ọlọ́jẹ̀dé ẹ kú ewu, ewu iná kì í pàwòdì àwòdì, ẹ kú ewu o. Owóyẹlé lẹ́rí tó ti di lábala yìí lórí igi ọ̀gẹ̀dẹ̀ nílùú Ìbèṣè. Ṣúrù ọ̀lẹ ògbé alágbára ní ń bá wọn gbé bẹ́ẹ̀. Orin lẹ gbọ́ tí Owóyẹlé ń dá yìí, ẹja tó gbọ́ dáadáa. Ilé wa lọ̀jẹ́ dìran, ilé wa àwa láṣọjẹ má jẹ́ ó bàjẹ́, ilé wa lọ̀jẹ́ dìran. Orin ilẹ̀ ti gbọ́ látẹnu Owóyẹlé yìí, ó ti ń bọ́lẹ̀ láti orí igi ọ̀gẹ̀dẹ̀ níbi tó ti yíṣọ lóríṣiríṣi tó tún di lábala ń bẹ̀. Òfòrí Oníbèṣè ẹ̀rí bàbá ti fún un lówó, owó ọdún ni ẹ kú àlọ́bọ̀, ẹ kú àṣeyẹ. Bákan náà ni kábíyèsí ọba wa ọba Fàtáì Akínwùmí Gbádéwọlé Ẹkínùkíní Oníláṣẹ tìlú Ìláṣẹ, bàbá náà ti ń tọwọ́ bàpò. Bẹ́ẹ̀ ni àwọn lọ́balọ́ba tí wọ́n wà ń kalẹ̀ gbogbo wọn ń tọwọ́ bàpò, wọ́n ń fún un lówó. Ọba Táófìkì Akẹ́jù Onímọ̀rẹ́ tòun Àpápá akíyín ẹ kú náwó. Ọba Áfísù Oríyọmí Ṣítù Oníbàṣà ti ìlú Ìbàṣà akíyín ẹ kú náwó, ẹ kú àdúrótì, kò ní bàjẹ́. Gbogbo ẹ̀wọ̀n ìlú tó wà lẹ́yìn ọ̀sà àṣeyè lálákànṣepo, àṣeyè lẹ́ẹ̀máa ṣe o. Gbogbo ọmọ ọlọ́jẹ̀dé akíyín o, ẹ kú náwó, ẹ kú ọdún o. Gbogbo àwọn olóyè ọ̀jẹ̀, mo mọ̀ pé olóyè ọ̀jẹ̀ wọ́n ti wà nílùú Ìbèṣè báyìí. Àjẹgbó àjẹtọ́ àjẹfọwọ́páwọ̀ àjẹfẹ̀rẹ̀gìjòbì ló máa jẹ́ o. Ẹkùn lẹ́rí tí Owóyẹlé tó ti dà báyìí, ẹ̀ ń wò lórí fẹ́ǹsì òun lẹ́ ń wò lórí ilé yìí.
àrà kan ni Owóyẹlé tó fẹ́ dà yìí. Ògún ńlá ká yí ọ̀ṣìmọlẹ̀ òun lè rí tí Owóyẹlé tó tún dà sílẹ̀ tó padún ẹ̀ kalẹ̀ yìí. Wọ́n máa bọ Ògún ńlá ká yí ọ̀ṣìmọlẹ̀ olómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀ òláṣẹ́ ńlẹ́ fìmọ̀kímọ̀ bóra torí gbogbo àwọn èèyàn wa àwọn ládéládé àwọn lóyè tí wọ́n wà lẹ́yìn ọ̀sà pápá jùlọ ìlú Ìláṣẹ ọmọ Ògún Ìláṣẹ ni wọ́n máa ń kì wọ́n ọmọ Ògún Àláṣẹ tá a bá gbọ́ tán wọn délẹ̀délẹ̀ látẹnu kábíyèsí oníláṣẹ tìlú Ìláṣẹ. Ìbèṣe náà wọn ò fi Ògún ṣeré ẹjá lọ gbọ́ bí Aṣípa bó ṣe nawọ́ sí Ògún ó yá o. Lọ́kọ̀ bí ọgbẹ́ onílé kọ́kù gbọ̀gbọ́ ògùn ọ̀run ògùn kọ̀kọ́ sínú wá torí dàbí àmọ̀ ọ̀run òkú ọmọdé bí apá tàgbàlagbà bí ìtì ọ̀gẹ̀dẹ̀ ìbẹ̀rẹ̀ lè lo. bẹ́ẹ̀rì bá sẹ̀ owó kó ají àjíkọ́kọ́ ti kán Aṣípalẹ́rí tó ti ń ṣe àdúrà nídìí Ògún lọ́wọ́lọ́wọ́ ìyẹn tí Owóyẹlé tó dà tó padún ẹ̀ kalẹ̀ wọ́n wá ń bọ Ògún fún gbogbo ìlú Ìbèṣe. Amẹ́ríkú ọmọdé Amẹ́ríkú ọkùnrin Amẹ́ríkú obìnrin kábíyèsí nígbà tá ẹ sọ pé ó bí ìlú Ìbèṣe ẹ ní wọn sá burú ẹ ní wọn sá ìṣò ọmọdé náà máa dúdú dúdú ọmọdé ìfẹ́ tó wọn náà gbèsè iṣẹ́ ọ̀sán máa lówó tòró máa lọ́mọ ẹ lórí ìlú òbí ọ̀dọ̀dọ̀ ọ̀wọ̀ gbogbo àwọn akákẹ́lẹ́ pẹ̀lẹ́ ọkọ̀ náà wẹ̀ ẹ̀ka abilé sí ẹ̀ka abalẹ̀. Obìnrin bàjẹ́ òní àti sídà ní ìlú Ìbèṣe abàmìdánù àìyíwò àbídánù ní ìlú Ìbèṣe amẹ́sì òbòdó Ìbèṣe ìlú ilé lẹ́bìí à tọ́lá láyé nàá kó wọ́n nà owó kọ̀ yìí wọ́n nà ọmọ kọ̀ yìí àlọ́bí ara tẹ̀lé ká àdúrà kó máa rìn ìyáàrú tẹ̀lé ká àdúrà kó máa rìn ìyáàrú. Ogbó àti àpàlà ìyẹn obì òun lẹ́rí tí Aṣípa tí wọ́n ń dà lọ́wọ́lọ́wọ́ nídìí Ògún ìyẹn idán tí Owóyẹlé tó dà kalẹ̀ tí wọ́n ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fúnlù Ìbèṣe. Gbogbo ọmọ ọlọ́jẹ̀dé ẹ̀ ní ríjà Ògún o àkókò adìẹ lẹ́rí tí wọ́n fẹ́ pa fún Ògún lákàáyé yìí. Ẹ̀rí bọ́n ṣe fi bí Aṣípa bó ṣe fi ẹsẹ̀ tú lọ́wọ́ kan ó fẹsẹ̀ tú orí ẹ̀. Àrà míì lẹ́tún rí tí Owóyẹlé tó tún fẹ́ pa nínú idán ẹ̀ yìí. Ẹ̀rí pé wọ́n dì í mọ́ ihun tí wọ́n igi tó wà nílẹ̀ yìí ni káyé má dè wá àmì àṣẹ ẹgbẹ́ orin tí wọ́n ń kọ ayé ò ní dè wá wọn ò ní dè wá mọ́gi o ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ káwọn èèyàn ráyè kí wọ́n ríran.